odi tó bá jábọ́ lórí ìyá ọ̀pẹ tó wá rà tó dìràwọ̀ báyìí ń là á máa ń lò láti ṣiṣẹ́ yìí. Oníṣẹ́ kíni? Má fọ ọkàn ọmọ mi ni. Ayé ò ní rí nǹkan fi ọ́ ṣe tọmọtọmọ lágbára Elédùmarè. Gbogbo ẹ̀yin tẹ̀ ń bá mi share program yìí pátápátá, ayé ò ní rí ń gbé ṣe o. Báwo ni wàá ṣe ṣiṣẹ́ yìí? Báwo ni wàá ṣe ṣe? Ohun tó o nílò, ìwọ mú ẹ̀gún, ṣa ẹ̀gún tó wà láàrin àwọn nǹkan wọ̀nyí, ṣa ẹ̀gún tó wà láàrin ṣọṣọ yìí, ṣọṣọ odi tó bọ́lẹ̀ fúnra ẹ̀ lọ́rùn ọ̀pẹ, ìwọ ṣa àwọn ẹ̀gún tó wà ń bẹ̀. Látàrí kan péré náà ni wọ́n fi kún ṣọṣọ ẹ̀yìn yìí, kó wá jó. Tó bá ti jó tán, dà sínú epo. Wá mọ̀ sọ fún Olódùmarè tó bá ti fẹ́ máa lá ipò yìí. Gbogbo ẹnikẹ́ni, ọmọdé ni, àgbà ni, máa kà á, tibí ni, tọ̀hún ni. Ló bá fẹ́ nawọ́ sí ọ, ló fẹ́ ṣe ọ níkà. Bí Ọlọ́run Olódùmarè ṣe fi ṣọṣọ tí fi dáàbò bo ẹ̀yìn, bẹ́ẹ̀ ni kó ṣe fi ṣọṣọ yìí dáàbò bò ọ́ lọ́wọ́ ọ̀tá. Ìwọ lá ipò yìí tó bá fẹ́ wọlé sùn. Láṣẹ Elédùmarè, ìmọ̀ ọ̀tá ò ní jọ́ lónìí rẹ̀. Gbẹ̀yìn tẹ̀ ń fọ́lò wa, tẹ̀ ń láìkì ètò wa, lágbára lọ́wọ́ Elédùmarè, ayé ò ní rí ń gbèsè tọmọtọmọ. Ìbànú kéré, ìbànújẹ́ tóbi, kò ní wọ̀ ọ̀dẹ̀ yín, láṣẹ Elédùmarè. Ìwọ tó wá tí ì ṣe àpúrógámù wa, tó fọ́lò wa, tó ti ń rí nígbà àkọ́kọ́, tó ìwọ náà àbúrò ò ní tọ́ sí ọ o. Àbúrò ò ní tọ́ sí gbogbo wa, láṣẹ Elédùmarè. Ṣùgbọ́n mọ̀ fira rẹ̀ lẹ̀ o. Èmi á máa sọ̀rọ̀ yìí béèyàn bá fi rẹ̀ lẹ̀, tó ní èyí náà láì, èyí náà láì, èyí náà láì. Táráyé bá fi lúwẹ̀ ẹ̀gúnṣẹ́ tó wù wọ́n, tó lúwẹ̀ sì wúra ẹ̀, ìbànújẹ́ ò sì mọ̀ bá. Ayé ò ní fi ọ́ gúnṣẹ́ tí ó kó bànújẹ́ bọ́ o. Dákun mọ̀ wúra rẹ̀ ràn. Tó bá worí péjì wa, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló máa rí ń bẹ̀ ní YouTube ní, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló máa rí ń bẹ̀. Ní TikTok ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló máa rí ń bẹ̀. Facebook náà iṣẹ́ wa ń bẹ̀ ń bẹ̀ rẹpẹtẹ. Ọba délé iṣẹ́ the Oilfem Herbal Ventures. Wàá kan sára sí Elédùmarè, bọ́lọ́run ṣe ń bá wa túdè, tó ṣe bá a jáde, aráyé ń gbé kiri. Ṣiṣẹ́ yìí fúnra rẹ̀, mọ̀ fún mi lówó. Ṣé fúnra rẹ̀ tó bá lè ṣe é kó dúpẹ́? Àwọn iṣẹ́ tá a gbé kalẹ̀, àwọn èèyàn ti ń pè wọ́n ń dúpẹ́, ń fàdúrà dúpẹ́, ìyẹn náà tó. Ìyẹn náà tó. Wọ́n bá wá fẹ́ ká bọ́ ọ ṣe, àǹfààní ẹ̀ náà yọ wà. Ìwá sí nọ́mbà yìí 09065636184. Iléeṣẹ́ wa wà nílùú Òṣogbo. Ọ̀kínì la wà nílùú Òṣogbo. Bọ́ bá ti ń bọ̀ tó bá ti dé First Junction Ọ̀kínì, ìwọ pe nọ́mbà wa, wọ́n gbọ́kadà láti First Junction Ọ̀kínì yẹn lọ́ fi dé iléeṣẹ́ the Oilfem Herbal Ventures. Má gbàgbé o, ọṣẹ back to sender tí iléeṣẹ́ the Oilfem Herbal Ventures yìí wà ńlẹ̀ o. Ọṣẹ back to sender táǹtà ní 50,000 tẹ́lẹ̀, tá a sọ pé ó ti di 70,000 báyìí, àwa kọ́ ìgbà ni. Ìkan wà nílẹ̀ tó jọ́ṣẹ back to sender tó gbóná. Arápá nìka òkòkò nìka ni Yorùbá pé ìka nìka àjàkáyé ọlọ́fin asán. 200,000 naira iṣẹ́ yìí. Títí dìgbà náà, láti ń pàdé. Ire o.